èmi Alaye Olódùmarè tún ti gbé gbáǹkọ́gbì ewì ọ̀rọ̀ dé orin ewì ìkìlọ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ti ṣẹ̀ ibi gbogbo àwọn èèyàn tí wọ́n ti yan iṣẹ́ ibi láàyò kí wọ́n jáwọ́ gbogbo ẹnikẹ́ni tó bá gbé abọ́ ìkà lọ́wọ́ kí ó fọ́ kí ó gbé abọ́ rere nìdání kó bẹ̀rẹ̀ sí máa ṣe rere ní ìgbésí ayé rẹ̀. Parọ́ iníyé ẹ̀tẹ́ ló mú wá ó tún mú ikú wá bí arigiṣẹ́gi bá ṣẹ́gi orí ara ẹ̀ ló fi rò láyé ń bí ẹnikẹ́ni tó bá gbẹ́ kòtò dé aláìṣẹ̀ ó di dandan kí ó kó wọnú kòtò ọ̀hún náà. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó fún mi ní oore ọ̀fẹ́ láti máa kéwì fáráyé gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó ń ṣoore kiri ìbà ni mo wá júbà kí n tó bẹ̀rẹ̀ sí kọrin ewì náà. Ayé dídé máa ń bínú ọmọ ẹnì kejì láì mọ̀dé ojú ọ̀run tẹ́ ń wò ní ó tẹ́yẹ ń fò láì farapa. Àwọn ẹ̀dá Ọlọ́run kan wà tó jẹ́ wípé ìlù kò bàjẹ́ kó bàjẹ́ ni wọ́n ń lù lójoojúmọ́ ọfà ìbànújẹ́ ni wọ́n sì fi ojoojúmọ́ ń ta sí inú ilé aláyọ̀. Ìṣubú àwọn kan ni àwọn kan fi ń ṣẹ̀rín ń rí ìbànújẹ́ àwọn kan dè ní ayọ̀ tiwọn irú ẹ̀dá bẹ́ẹ̀ pọ̀ ńlẹ̀. Àwọn ìka èèyàn wọ̀nyí pọ̀ káàkiri ìlú àtàwọn tó ṣẹ̀wọ̀n àtàwọn tí ò ṣẹ̀wọ̀n ni wọ́n ń gbé sínú ìdè lójoojúmọ́. Ẹ̀dá ò mọ̀ wọ́n àwọn sì mú ara wọn alábàjọ tí ọba mímọ́ fi sọ wípé gbogbo ọjọ́ ló kún fún ibi ṣùgbọ́n tí a bá ń ṣe ẹlẹ́ẹ̀dá wa ó dá mi lójú a ò ní kó sọ́fìn. Ẹkún òun ìpayín kéke ló ń gbẹ̀yìn òṣìkà láyé ìkà àpòníkà eré á sì bá ní rere. Èyí ló mú mi rántí ìtàn ìgbẹ̀yìn ìkà èèyàn méjì kan èyí tí gbogbo ará ìlú àìgbọ́fá gbẹ́kẹ̀lé gbogbo ohun tí wọ́n bá wí pátá bẹ́ẹ̀ ni òun labẹ́ gé. Ìdí nìyí tí kábíyèsí ìgbà náà fi pè wọ́n ní afòótọ́ inú sọ̀rọ̀. Kábíyèsí ní ìgbàgbọ́ nínú wọn ẹnikẹ́ni tí ó bá ṣẹ̀ àwọn wọ̀nyí ni kábíyèsí fún láṣẹ láti ṣèdájọ́. Gbogbo ará ìlú sì ń bẹ̀rù wọn gidi ìlú pa lọ́lọ́ gbogbo ará abúlé wà nínú ìbẹ̀rù. Ọmọ kábíyèsí amọ́lẹ́wà jẹ́ arẹwà ojoojúmọ́ ló máa ń lọ odò pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ láti lọ wẹ̀. Gbogbo ìgbà tó bá ti ń lọ ni àwọn ìkà èèyàn méjì yìí máa ń yọ ọ́ lẹ́nu bí wọ́n ti fẹ́ bá a ṣeré ìfẹ́ pẹ̀lú agídí ṣùgbọ́n ṣe ni ọmọ ọba kọ̀ jálẹ̀ fún wọn. Èèwọ̀ ìlú ọ̀hún ni wípé ẹnikẹ́ni tó bá ságbèrè pípa ni wọ́n pa irú wọn. Wọ́n lérí wọ́n léka ṣùgbọ́n ṣe ni ọmọbìnrin ọ̀hún kọ̀ jálẹ̀. Nígbà tí wọ́n rí wípé ọmọbìnrin ọ̀hún ò gbà fún wọn tí wọ́n rí wípé ó ṣeéṣe kí ó sọ fún kábíyèsí kíá ni wọ́n yí ọ̀rọ̀ ń padà sí eré pẹ̀lú ìdọ̀bálẹ̀ tí wọ́n sì bá tiwọn lọ. Bí iná ò bá tán lásọ ẹ̀jẹ̀ ò lè tán lẹ́ẹ̀kan náà o. Àwọn ìjòyè méjì yí pàdé ọ̀rẹ́ dà wọ́n gbé ṣòkòtò ìkàwọ̀ wọ́n dájọ́ ìkà síwájú wọ́n ní kàkà kíkú bá jẹ ṣèṣe a ó fi ṣàwàdà náà ni. Wọ́n ní bí ọmọbìnrin yóò bá gbà lẹ́rọ̀ dandan ni kí a jẹ́wọ́ ara wa fún. Ìpàdé àwọn èèyàn ìkà rèé kí Olúwa gbà wọ́n lọ́wọ́ ìkókó ìkà ènìyàn kí Olúwa gbà wá lọ́wọ́ ẹni tó sọ́ni tí a ò mọ̀. Arábìnrin yìí lọ sétí odò gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ láti lọ rèé wẹ̀ ó sì mú ìkan lára àwọn ẹmẹ̀wà rẹ̀ dání. Nígbà tí ó kù díẹ̀ kí ó dé tí odò ọ̀hún ó ní kí ẹmẹ̀wà ó padà kí ó lọ rèé bá òun mú ìpara tí òun gbàgbé wá kí ó wá fún òun létí odò. Ọmọ ọba ò mọ̀ wípé àwọn arákùnrin ìkà yìí ti gba ọ̀nà mìíràn tí wọ́n ń tẹ̀lé òun bọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. Ikú lé ṣùgbọ́n kò mọ̀ wípé ikú lé òun. Ìgbà tí ọmọbìnrin ọ̀hún dé etí odò ó bóra ńlẹ̀ ó sì ní kí òun wọnú odò láti lọ wẹ̀. Kíá ni àwọn olórí ibú ìkà èèyàn wọ̀nyí jáde sí i ìwọ́n fẹ́ fi tipátipá bá jọnú àjọṣepọ̀ pẹ̀lú ìyàlẹ̀ wípé wọ́n pa á ni. Ṣe ni arábìnrin yìí kọ̀ jálẹ̀ tó wípé ó tẹ́ òun lọ́rùn kí ẹ pa òun ju wípé òun ṣẹ̀ sí Ọlọ́run ọba lọ. Ìgbà tí wọ́n rí wípé arábìnrin yóò fẹ́ gbà bí wọ́n ti rí ẹmẹ̀wà tó ń bọ̀ lọ́ọ̀kan kíá ni wọ́n bẹ̀rẹ̀ sí pariwo olè alágbèrè lé arábìnrin ọ̀hún lórí. Wọ́n kó aṣọ rẹ̀ wọ́n sì kó lé e lórí pẹ̀lú ìtìkùtì. Ìgbà tí ẹmẹ̀wà fi máa dé o wọn ò tiẹ̀ jẹ́ kí ó béèrè ọ̀rọ̀ kíá ni wọ́n sọ fún ẹmẹ̀wà wípé alágbèrè ni olúwa rẹ̀ àti wípé gédé ọkùnrin ni a bá tí ó bá olúwa rẹ̀ ságbèrè. A gbìyànjú ata ipá wa láti dì í mú ṣùgbọ́n ó sá mọ́ wa lọ́wọ́ eegun ọmọkùnrin náà ń le alágbára ni ó ti sá lọ a ò mọ ibi tó gbà. Pẹ̀lú ẹkún ìró lásán ni amọ́lẹ́wà ọmọ ọba bá dé ààfin tí àwọn ìjòyè méjì yìí sì ń pàtẹ́wọ́ lé e lórí. Gbogbo ará ìlú sì ti péjọ ìtìjú mú kábíyèsí pẹ̀lú ìtìjú ni kábíyèsí fi béèrè ọ̀rọ̀. Àwọn ìjòyè yìí dọ̀bálẹ̀ wọ́n ní kábíyèsí àwa ò kì í parọ́ bẹ́ẹ̀ ni a ò kì í ṣèké ohun abárí là ń sọ. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé iṣẹ́ ìlú là ń jẹ́ lọ́wọ́lọ́wọ́ bí a ti ń lọ pẹ̀lú iṣẹ́ ìríjú wa
là ń gbọ́ ariwo ẹ gbà mí bí a ti yọ lọ́ọ̀kan ni a bá rí géńdé ọkùnrin kan lẹ́gbẹ̀ẹ́ igi létí odò tí ń bá ọmọọba ń ságbèrè rírí tí ó rí wa ó dìde fù ó sì sá lọ kábíyèsí alágbèrè ní amọ́lẹ́wà ó tún rán kábíyèsí létí wípé òfin àti àṣà ìlú yìí ni ẹnikẹ́ni tó bá ságbèrè ikú ni ìdájọ́ onítọ̀hún já sí wọ́n wá ní kí kábíyèsí ó ṣèdájọ́ bó ṣe tọ́ bó ṣe yẹ gbogbo ará ìlú sì fọwọ́ sí i kí ó ṣe ìdájọ́ náà amọ́lẹ́wà ọmọ ọba sọ fún kábíyèsí pẹ̀lú omi lójú wípé àtìgbà tí ẹ ti bí mi ìjẹ́ òun ṣe wà bàjẹ́ tàbí tàbùkù yín rí ṣùgbọ́n tó bá jẹ́ wípé bí olúwa ti kọ́ nìyẹn ẹ ṣe ìdájọ́ ikú fún mi kí n sì máa lọ ṣùgbọ́n tó bá jẹ́ wípé mo ì máa wà láàyè ó dá mi lójú ẹ máa rí mi láìpẹ́ láì jìnnà kábíyèsí mi kanlẹ̀ ó sì dìde fù ó sì na ìlùkẹ̀rẹ̀ rẹ̀ sí ọmọ ọba ó dájọ́ ó ní ó yẹ fún pípa ó ní kí wọ́n mú amọ́lẹ́wà lọ ẹ̀yìn odi ìlú kí wọ́n lọ rèé gé lórí dànù kí àní ariwo ta tí àwọn ìjòyè méjì wọ̀nyí pẹ̀lú àwọn ará ìlú àti àwọn ìjòyè tó kù wọ́n mú amọ́lẹ́wà wọ́n dè é lọ́wọ́ wọ́n mú dé ẹ̀yìn odi ìlú wọ́n sì dè é mọ́ igi wọ́n sì pàṣẹ fún un kí ó sọ ọ̀rọ̀ ìkẹyìn kí wọ́n tó pa á amọ́lẹ́wà ti fi ọ̀rọ̀ náà lé ọwọ́ ọlọ́run ọba wípé kí ọlọ́run jọ̀ọ́ wá ṣe ìdájọ́ ní kíákíá kí olódodo má ṣe kú sí ìkà kí ó jọ̀ọ́ kí ó wá ṣe ìdájọ́ aṣebi ní wàrà ṣàṣà ọ̀tọ̀ ni ìdájọ́ ènìyàn ọ̀tọ̀ ni ìdájọ́ adániwáyé àìní òde ni olódùmarè lọ́jọ́kọ́jọ́ ohun tí adájọ́ ayé ò mọ̀ kedere ni níwájú ọlọ́run ọba òpẹ́ tí adániwáyé rán ìránṣẹ́ rẹ̀ kan wá sáárín agbo ènìyàn náà bí arákùnrin yìí ṣe dé ló pàṣẹ fún wọn lórúkọ ọlọ́run ọba kí wọ́n dáwọ́ dúró ó wá sọ fún wọn wípé kí wọ́n máa wádìí òdodo kí wọ́n tó dájọ́ ibi kẹ́kẹ́ pamọ́ wọn lẹ́nu ó wá tẹ̀síwájú wípé ìbá jẹ́ wípé lóòótọ́ ni ọmọbìnrin yìí ṣe ohun tó lódùmarè sọ fún mi wípé ẹni ó ṣe lóòótọ́ ó yẹ fún ikú ibi ṣùgbọ́n tó bá jẹ́ wípé irọ́ lẹ pamọ́ arábìnrin yìí ó di dandan kí ẹ rí ìbínú Èdùmàrè gbogbo wọn pariwo wípé ó ṣàgbèrè ni ó sì di dandan kí ó kú ikú ibi arákùnrin yìí wá tẹ̀síwájú wípé èyí ni iṣẹ́ àmì ìdánilójú láti ọ̀dọ̀ Olódùmarè wá ó ní ẹ̀yà àwọn méjèèjì tí wọ́n sọ wípé wọ́n rí arábìnrin yìí níbi tó ti ṣàgbèrè kí a bá lè rí òkodoro ọ̀rọ̀ láti ẹnu wọn kí a tó sohunkóhun àwọn àgbààgbà sì gbà wọ́n sì ya àwọn méjèèjì wọ́n pe ẹni àkọ́kọ́ lọ sí ìkọ̀kọ̀ ìránṣẹ́ Ọlọ́run bí léèrè wípé abẹ́ igi wo lẹ ti rí arábìnrin yìí tó ń ṣàgbèrè èyí tó fi yẹ kí adájọ́ ikú fún ọ̀rẹ́ wa dáhùn wípé abẹ́ igi ọdán ni wọ́n tún pe ẹnì kejì wọ́n tún bí léèrè ọ̀rọ̀ ó ní abẹ́ igi òro ni ẹ rí wípé ọ̀rọ̀ àwọn méjèèjì tako ara wọn rójú aṣebi kíá ni wọ́n tú amọ́lẹ́wà tí wọ́n de àwọn ìka ìgòyè méjì yìí mọ́ igi dípò rẹ̀ tí wọ́n sì bẹ́ wọn lórí dànù bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lóòótọ́ á lè bá onírọ́ ènìyàn ò lè rójú eré olúwa ìwọ ẹni tó jẹ́ wípé ìkà ló yàn láàyò bí ò bá jáwọ́ ọjọ́ ẹlẹ́yà rẹ kú dẹ̀dẹ̀ ọmọ tí ò tẹ̀ ọ́ ló dé oògùn wò lára rẹ̀ ìdájọ́ adé ọ̀rẹ́ rẹ̀ gòkè àgbà òun rèrò ibi sí ó yá jáwọ́ nítorí pé ó léwu ẹ jẹ́ kí a gbé nínú ìrẹ́pọ̀ òun gangan ni olúwa mi béèrè a kì í mọ̀ bí wọ́n bá béèrè wípé ta ló ti ń kọrin ewì fi dẹ̀kun iṣẹ́ ibi ẹbí wọn wípé èmi ni Sunday ọmọ Afolalu aka Alaye Olódùmarè.